ọmọ sánsan bí owó, ọmọ sánsan bí owó, ọmọ tó rẹwà èyí fún jọ̀wọ́ òrékè lẹ́wà afẹ́wà dákùnrin lọ́rùn o sánsan bí owó, ọmọ sánsan bí owó, fine girl no pimples, àpọ́n pípọ̀ rẹ̀ most beautiful girl in the world, you are too much ó ti wà èyí fún òrékè lẹ́wà afẹ́wà dákùnrin lọ́rùn o sánsan bí owó, ọmọ tójú àríbálẹ̀ lọ fáwọn akọ, ọmọ tó ṣan tó rẹwà gidi àríbálẹ̀ lọ fáwọn ọkùnrin, ọmọ sánsan bí owó, ọmọ tó ti dùjú tẹlẹdùmarè parí iṣẹ́ sí lára, ọmọ sánsan I'm proud of you, you have too much. ọmọ sánsan bí owó, ọmọ sánsan bí owó, ọmọ tó rẹwà èyí fún jọ̀wọ́ òrékè lẹ́wà afẹ́wà dákùnrin lọ́rọ̀ sánsan bí owó, ọmọ sánsan bí owó, rọra o tọmọ bá rẹwà jù ó lè mú ìlara dá bí owó, ọmọ sánsan bí owó, ọmọ tó rẹwà èyí fún jọ̀wọ́ òrékè lẹ́wà afẹ́wà dákùnrin lọ́rùn sánsan bí owó. Ìfẹ́ jìnnà sówó, ọ̀rọ̀ owó pẹ̀lú ìfẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni, kò sí gbówó ṣe lè pọ̀ tó, kò lè ra ìfẹ́ wálé, yàrá ìfẹ́ kọ́kọ́rọ́ owó ò lè ṣí, ẹ̀yà gbọ́ ọmọ sánsan bí owó, jọ̀wọ́ pé yíyẹ ọmọ sánsan bí owó, ọmọ sánsan bí owó, ọmọ tó rẹwà èyí fún jọ̀wọ́ òrékè lẹ́wà. kí ló wá kiri gbọ̀ngàn náà? olùsí jẹ́ ìtúrí ẹni báyìí ásìtì ni máa dà sí ẹ lára olórí burúkú sọmbọdé olùsí. mọ́mí kí lè ṣe yẹn? kí ni ìsúnmọ̀ ọmọdé ṣe yẹn? wọ́n ní mi ìfẹ́ wèrè yìí ń bí wọ́n fẹ́. wọ́n ní mi ò fẹ́ ní bí báyìí mọ́. ẹ jọ o mo fẹ́ kẹ́ gẹ́ẹ̀sì kìíní kan o. ṣé ẹ realize pé ẹ ń tẹ dábìlù yẹn ọkọ mi ni. kò ń ṣọkọ ẹ bá bọ̀ fún ẹ ni kì í ṣe ọkọ ẹ ẹ jẹrà yín lọ́mọ ni. ó dáa tí kò bá ń ṣe ọkọ mi ṣe bó ní ẹ̀tọ́ láti wá wo ọmọ ẹ̀ bí báyìí àbí mi ò bímọ fún ni. mo ní kó má dé bímọ tó bá nídìí àti wọ ọmọ ẹ kó lọ wò ní skul kó lọ wò ní skul. ṣé fẹ́ gbọmọ lọ́wọ́ ẹ̀ ni. ọmọ tí máa tó gbé jùlù fún wọn sìn tó má rí. ṣàléwà wo mi dáadáa mi ò lè ní kó o kó sínú náà. ṣé gbogbo ìjà tí mò ń jà ṣé kò ń tó ṣùgbọ́n ṣe torí tiẹ̀ ni torí tiẹ̀ ni mo ṣe ń jà ṣé Kọ́lá jẹ́ èèyàn gidi ni. bẹ́ẹ̀ ni kò ń ṣe èèyàn gidi Kọ́lá ò ń ṣe èèyàn gidi, ọmọ lékílẹ̀ ọmọ ọ̀rọ̀ kẹran ni ọmọ ẹbí kẹ́bí tó ń gbọdọ̀ rí lẹ́gbẹ̀ẹ́ èèyàn báyìí. ẹ wò mọ́mì ṣe rí Kọ́lá tẹ̀ ń sọ yìí náà ojú iwájú ẹ̀ dá o ó sì wà yunifásitì báyìí law student ni tó bá ṣe tán á lọ sí law school á lọ ọdún kan ó dá mi lójú tó bá ṣe tán law school yẹn á rí iṣẹ́ gidi á dẹ̀ tọ́jú wa ẹ ṣe sùúrù o. ṣàléwà bí kóòtù báyìí tó ń rí kankan fi ṣe bí mo ṣe wọ́jọ́ iwájú ilé nìyẹn bí mo ṣe wọ́jọ́ iwájú ẹ̀ nìyẹn torí ẹ̀ mo ṣe ní kó lórí burúkú má bà tèmi jẹ́ epo ni mo rù kó sún wájú àti wípé mo ti lọ yẹ̀wò Kọ́lá ò kì í ṣe èèyàn gidi mi ò fẹ́ pẹ̀lú ẹ̀ ẹ̀sàmpù ńlá kan ìjọ tó ti bí ọmọ yìí fún mi ṣó mú 2000 kan kó tiẹ̀ mọ́lé ẹ ló pé gba owó yìí o fi ra àkọ́kọ́ fọ́mọ ṣó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí dá mi lóhùn ọmọ sánsán dá mi lóhùn olówó ni mo fẹ́ kó fẹ́ bí kọmíṣọ́nà bí àwọn àmbàsẹ́dọ̀ pàápàá tí Jonathan bá ṣe fẹ́ fún ẹ irú ẹ̀ ló dáa kò ń ṣe àwọn ọmọ tó máa gbọ́n mi bùkátà kiri títí èmi ò fẹ́ ire ni mo fẹ́ fún ẹ ọmọ sánsán bí owó fọkàn ẹ balẹ̀ ṣe ti gbọ́ ọlọ́run àwọ̀ fún wa kúkú jèrè agbára ọlọ́run. ọmọ sánsán bí owó, ọmọ sánsán bí owó, ọmọ sánsán bí owó, ọmọ tó rẹwà èyí fún jọ̀wọ́ òrékè lẹ́wà afẹ́wà dákùnrin lọ́rùn o sánsán bí owó. àwọn ẹ̀kúṣẹ́. ọkọ mi káàbọ̀ ṣí ò sí ìyàwó àtọmẹ ńkọ́.
Kọ́lá kí ló dé. 3 hours ago ẹ kànú mi gan. Kí ló dé. níṣẹ́ ni mò ń kan báyìí látòrí désàlẹ̀. èyí ti rí. mo ń láti ya uncompleted building kan ibẹ̀ ni mo ti sá aṣọ yìí tó fi gbẹ díẹ̀ kí tó máa bọ̀. ìwọ àti ta ni. ṣe rí nǹkan tí ojú mi rí nílé àwọn ṣaléwálé ni kò sí bí mo ṣe lè sọ fún yín tó lè yé yín bí mo ṣe kanlẹ̀kùn báyìí gbàrà tó máa ṣílẹ̀kùn omi ni mo rí tó dà sí mi lórí désàlẹ̀ aṣọ mi ń kàn ní kó tó. tá a dá mi lé ọ lórí. mi mọ tí mo gbà lọ́wọ́ àǹtí ẹ̀yàn o. ṣé ọba burú ẹja ni. màmí kò yé mi èmi tí àwọn kí ṣòkòtò yìí ṣì tutù. n ó rè béèrè tó bá rí lọ́bẹ̀ tó fi wà rú ọwọ́ tó fi wá yí mi dàlẹ́ ọ lórí láì ṣe pọ́ ọjà lè àbí bí nǹkan èèyàn bá sá wà ibi ìṣúra yìí. mi mọ nǹkan tí mo ṣe fún màmá ìṣá kò ṣàfẹ́ rí mi. wọ́n tara wọn jẹ ní ayé ọ̀lẹ làgbà kọsẹ̀ tó lè gbọmọ ọ̀lẹ. ọkọ mi Akọ́ládé má bínú ọwọ́ rẹ wọnú báyìí fi ṣírò pé ìyá ọmọ rẹ lọ jẹ ṣé o ti gbọ́ èmi gan ó débẹ̀ fúnra mi wọ́n ṣàlàyé fún mi bọ́ bá ṣe jẹ́ àbí kí n má lọ ni. ẹ ní lọ bó ẹ láti lọ because èmi tó mo tiẹ̀ fẹ́ mọ nǹkan tí mo ṣe fún ìyá ẹ̀ tí ó ṣe fẹ́ rí mi kò fẹ́ kí n rọ́mọ mi kò tiẹ̀ fẹ́ rí mi láàtàn. má bínú ẹ ṣeun. èmi kò débẹ̀ wọlé kò rí. tó kò lè ra ìfẹ́ wálé. Kọ́lá. yàrá ìfẹ́ kọ́kọ́rọ́ owó ò lè ṣí yàrá ìfẹ́ o kọ́kọ́rọ́ owó ò lè ṣí kárọ̀ra. ọjọ́ mẹ́ta ọmọ mi ń kọ́ kí ló máa ṣẹlẹ̀ láàrin ìwọ àtọkọ ẹ tí èmi ní àná mi. kí ló dé o ilẹ̀ o. ọkọ ọmọ yìí ni mo rí ló dé ní gbogbo ṣòkòtò tútù àyà mi ti ẹ̀dá mo ní sàgbàlagbà máa tu ara ni lọ́ba ní rárá ó ní àná òun lọ́rọ́ mi lé lórí tóun ro ṣoṣoṣo báyìí ara rẹ̀ ti gbẹ díẹ̀ kó tó dé ṣùgbọ́n ṣòkòtò báyìí ó tutù níbi ojú abẹ́ báyìí jíǹba ni kí ló dé kí ló ṣe. ṣé rí ilé ayé tèmi wáyé èmi máa ń nífẹ̀ẹ́ púpọ̀ pé kí èèyàn kan báyàn sọ̀rọ̀ báyìí kẹ́ni ẹ̀dẹ̀ gbọ́ ọ̀rọ̀ ṣó ti yẹ yín etí yín ò di fẹ́ rí mọ́ mọ́ ní mi ìfẹ́ bá ẹbí kẹ́bí ìran kí wọn mọ́ ní mi ìfẹ́ bá wọn tọ́ mágùn má gbà ojú ẹ̀. àná mẹ́ ní sùúrù ẹ má jìyà ṣe ọ̀rọ̀ yìí báyìí ọjà tọmọ bá ti wọ ti dọjà olówó ti kúrò lọ́jà òkúta wọ́n ti bímọ fúnra wọn kò síbi tẹ́ẹ̀lì ẹ sí. kí ló wà ní ọ̀rọ̀ ọlọ́mọdé èmi agbọ́mọlé yín lọ́wọ́ níbi tá a wà yìí ni bẹ́ẹ̀ ni mo sọ bí èèyàn bá bímọ fúnra ẹni ìyẹn ò ní wípé kó fẹ́ ra yún. bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́mọ lèmi náà ṣetán láti gbọ́mọ orí mi gbé àyà mi gbà nǹkan ní edi méjì kìínú ó bí ni ẹ gbọ́mọ fún mi wọ́n gba nǹkan mi wọ́n sì tọ́jú ẹ ayé ọ̀lẹ làásà àgbà yìí nìkan ìgbọ́mọ ọ̀lẹ ẹ bá ń gbọ́mọ mi. màá dẹ̀ gbé fún yín lé ní. ẹ̀yin méjèèjì ẹ má lọ bẹ̀ yẹn o èmi ò lè gbọ́mọ ti tèmi sílẹ̀ o kò sí nǹkan tó jọ mi lè gbọ́mọ lẹ̀. kí ni wà á gbọ́mọ fún wọn jẹ́ kó kẹ́sẹ̀ oṣù kọ́kọ́rọ́ kíran kó ń bẹ́ẹ̀ tà. ó ti lẹ́jẹ̀ rúru tó ọ̀bà mọ́. ìwọ lẹ̀jẹ̀ ríru máa mú ẹ̀jẹ̀ ríru ò lè mẹ́mi bẹ́ẹ̀ mo sọ fún ìwọ lẹ̀jẹ̀ ríru máa mú. ó ti lẹ́jẹ̀ rúru ló ṣe orí bó ṣe ń gbà tó ń sọ̀rọ̀ ni tó mi bí olókè ilẹ̀. ẹ̀jẹ̀ ríru ò bá mú ẹni ò ní kẹ́sẹ̀ oṣù lẹ́ra wọn kò máa bọ̀ mí bá yẹlẹ́bi ní ẹni. mọ́ para rẹ síjọba lọ́rùn ìyá yìí ní sùúrù. ọrùn tó dúró re bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọrùn tó dúró re ni mí kò sí ohun tó fẹ́ mú mi pẹ́ẹ́kẹ́ ò lè ṣẹlẹ̀ bí òkú ṣe ń jẹ́ ti ọlọ́wọ́n bá kí ni. ṣé orílẹ̀ ibi tó ní kọ́mọ̀ mi ọmọdé mọ́ yìí kò lè jọ ń lójú fún ọ o ò ṣiṣẹ́ débi wípé wọ́n lọ kó o ò ṣiṣẹ́ débi pé òròwó fi kọ́lé. à ń wọ̀ láwòsókò òun rẹ̀ láwò rẹ̀ rìn. flat ó yẹ ni gbogbo kó dín wọ arókọ̀ yàtọ̀ ò lè ẹni àbátà kan fi ràtùpá fẹ́ mọ́ ọmọ lọ́mọ fẹ́ bà láyé jẹ́ ẹni tí ò bírú ẹni ní fi ní ṣeré ẹ bá bírú ẹni èfi ní ṣeré tó bá ṣèwọ́ ló bí ọmọ ni ò ní ní ká yí ọ̀bàjẹ́ báyé tiẹ̀ ṣe bàjẹ́ ọmọ kó ti bọ́ọ̀lẹ̀ ò lè rí mú mọ́ ó ti yíyẹ ẹ̀pẹ̀ mọ́ ọ lọ́wọ́. á yíyẹ ẹ̀pẹ̀ mọ́ ẹ lọ́wọ́. ó ti yíyẹ ẹ̀pẹ̀ mọ́ ọ lọ́wọ́ ti yí mọ́ ọ lọ́wọ́. Haji Hassan قال ربي في كتاب الكريم لعنة الله على الكاذبين Ọlọ́run ní ibi dandan wọn Ọlọ́run kó mọ bẹ ẹni tó bá ń sọ tó ń sọ pàápàá ẹni tó bá tó ń parọ́ gẹ́gẹ́ bí istiara tá a ṣe Ọlọ́run fi hàn mí pé bẹ́ẹ̀ bá fẹ́yàwó mi ẹ lè lọ́mọ láyé o. fa kí lè rò páyé máa sọ ṣá ẹ máa gbọ́ ìyàwó kìíní
ìkejì ìkẹta yìí máa sọ di nǹkan mi fòlú ẹni. ayé àṣà ẹ fi gbogbo táyé ọ̀sán lẹ̀ ẹ̀yin ẹ má wo bẹ́ẹ̀ bá wò dáadáa èmi yí padà ó dànù àná yíra padà ó di kété ó di jẹta ọ̀làǹbọ̀ wá dè ní tó bá tó yá yóò tún dànù yóò tún di jẹta pẹ̀lú ọjọ́ orí yóò dínkù ó ń lé sí i kò dẹ̀ sí ìwúrí fẹ́ni tó wáyé tí ò fọmọ sáyé lọ ẹ gbàgbé ń táyé òwe o ẹ gbàgbé ń táyé òsọ èyí tó jẹ́ yín lógún ní pé kẹ́ ẹ lọ́mọ láyé pàápàá jùlọ nínú ẹ̀sìn Islam Ọlọ́run ò lòdì sí rárá. máa bọ̀ náà lọ́wọ́ máa lóko ṣùgbọ́n déédéé tá à ń wí Ọlọ́run nìkan bá tó lò ní déédéé lọ́wọ́. ìfọ̀kànlọ́kọ̀ kọ́ àwọn ṣe. ẹnlẹ́ o ẹkújọ́ mẹ́ta o ẹ̀dìdí lè ẹ̀dìdí ẹ̀dìdí ẹ̀dùpẹ́ lọ́wọ́ lọ́wọ́ gbogbo lè ń kọ́. Màmí azan rè tí mo máa ń sọ̀rọ̀ ẹ̀ fún yín mi ò tún lè pè ní ọkàn. ọ̀nà wọ́n sìn ẹ wá òwe jọ ṣe rí ọmọ tó jókòó yìí ẹ̀yìn jù mí ni ní gbogbo ìlú yìí pátápátá kò sẹ́ni tí ò mọ bí mo ṣe nífẹ̀ẹ́ tó mo dẹ̀ mọ̀ yí pé àti ṣàlàyé bí mo ti ṣe jẹ́ gangan àti ṣàlàyé ẹ̀ fún yín ohun rẹ̀ bí ó ṣe pé méjì yẹn òun náà máa ń pè ní ọmọ sánsán èmi lèmi máa ń pè bẹ́ẹ̀ ọmọ sánsán lọ́tún lósì ni wọ́n ń pè lọ́mọ sánsán bíi wo torí náà ṣé bó ṣe wá jẹ́ ọmọ sánsán ẹ̀ jọ mi ì fẹ́ kí àwọ̀ ẹ̀ṣá rárá mi ì fẹ́ kí yà jẹ́ ẹ bá mi tọ́jú ẹ̀ gbogbo ohunkóhun tó bá ṣe fún yín tó bá bí yín nínú ẹ pè mí kẹfì ya lára mi ẹjọ́ torí Ọlọ́run bá. ẹ ṣe mọ́ mi ṣé wàá rí títí tọ́jú màá lọ jẹ́ ká fílẹ̀ fọlọ́run gbogbo wọn tó fi ń tọ́jú èèyàn láyé Ọlọ́run àpò àmọ́ ṣe jù ojú náà ní fọmọ ẹ lágbára. ẹ ṣe mo dúpẹ́ Ọlọ́run adéwà ràn yín lọ́wọ́ ẹ ṣe mo dúpẹ́ ṣàlẹ́ wa tó bá di pé èèyàn ti lọ́kọ báyìí èèyàn máa ń tọ́jú ọkọ ẹ̀ ní o ìyẹn náà ń pè ní obìnrin rere torí inú yá dìde báyìí kò lọ sí oúnjẹ fọkọ. dídé èèyàn ó tí ẹ bá ti lọ́kọ báyìí èèyàn máa ṣe kẹ́lẹ́ ó ti ṣe kẹ́lẹ́ oṣù mi lọ sí oúnjẹ fọkọ ẹ. ọmọ sánsán bí owó ọmọ tó ti dùn jù tẹlẹdùmarè parí iṣẹ́ sí lára ọmọ sánsán I'm proud of you you have too much. sánsán bí owó rọra o tọmọ bá rẹwà jù ó lè mú ìlara dání o. báwo ni mo ní kí n wá gbé ẹ jáde fún lunch. tí mo wà lẹ́nu iṣẹ́. ṣíṣe lélẹ́yìn ni àbí kádàrá mo ti sọ fún ẹ times without number mo ní kó jẹ́ kí n bẹ́ẹ̀ wáṣẹ́ tó wà òkè ilé ìtọ́ ẹ pé owó tó máa pa láàrin oṣù kan bí báyìí owó tó máa pa láàrin ọjọ́ kan ó dẹ̀ ń darẹ̀ láàmú ó sáré sínú òrùn bí báyìí. Fọlákẹ́ ṣorí jẹ́ kí n sọ kíní kan tí ò yẹ fún mi sórí tó bá yẹ pé kó bá mi wáṣẹ́ kí n lè fẹ́ ẹ ni màá disappoint ẹ o mo sọ fún ẹ pé mo lẹ́yìn tí mò ń fẹ́ náà and mi ní like kó wá di pé ọjọ́ iwájú wàá bá mi ṣe nǹkan mi wà ní yàsẹ́ mọ́ àwa ni àwa máa ríra wa nílé kíra wa kò dáa. tájọ wà ní same level irú ọmọ tó lóun fẹ́ yẹn báwo irú ọmọ wo bó fẹ́ máa fi rí yẹn compare ni. mi ò fi compare point of correction sórí ọmọ yẹn mi ì lè ṣẹ́ nítorí pé mo love òun náà dẹ̀ love mi mi ì dẹ̀ fẹ́ ṣẹ̀wọ́n náà jọ ń torí Ọlọ́run sórí bá ṣe rán ń bá lọ ìjẹ́ ká máa bá lọ bẹ́ẹ̀ má jẹ́ ká ti ọ̀rọ̀ fífẹ́ bọ̀. ó mọ nǹkan mi ní kó má love ẹ sọ̀rọ̀ mi yẹ anyway ìfẹ́ máa ń grow gradually ni time ló máa close. evening mo ń ṣe lálẹ́ so máa tó 9 kí n tó parí. ọ̀la ń kọ́. látọ̀la ló máa ṣe morning so máa close for 2. ok ọmọ kan tó máa ṣẹlẹ̀ tó bá ti dọ̀la máa pick ẹ̀ ìyẹn kọ́. at least as ọ̀rẹ́. mo ti gbọ́ máa máa rò. àwa ṣò ń lọ ni. èyí fújọwọ́ orékè lẹ́wà àfẹwàdọ́kùnrin lọ́rọ̀. Àdùkẹ́ ṣé lè yóò wá pọ̀ jù báyìí wọ́n máa ń dojoojúmọ́ èyí tó ṣe kó wá fún mi lọ́sẹ̀ tó kọjá mi ò tí ì jẹ kankan nínú ẹ̀ tí ò sówó kankan lọ́wọ́ tó jẹ́ pé o ṣì ń tiraka ni o ṣàfẹ́ tọ́jú ìyọ̀kọ̀ yìí o ṣàfẹ́ pílíìsì mi ṣá.
wọ́n mi ò ẹ̀yẹ bẹ́ẹ̀ yẹn àgbà náà lẹ sọ pé wọn á ní nàá ní tó bá jọ bí òwe má bínú tí bá tọ́jú yín ta ni mo fẹ́ tọ́jú. ó dà ó ṣe mo dúpẹ́ ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ màmá ń kọ́. àwọn wà bọ́ wọn sí nílé wọn ti jáde. ok ṣé ò gbúrò mọ́ mi. àlàáfíà ló wà o. ó ṣe mo dúpẹ́ ọlọ́run á wà. mímí kọ́ lè mí ẹ́. o ṣeun kí ló kù báyìí wọnú kíṣìn kò lọ mọ oúnjẹ. mo ò lè dúró pẹ́ kò sẹ́rìn bọ́ọ̀dì ní ṣọ́ọ̀bù èmi ni màá lọ dúró sí ṣọ́ọ̀bù. má sọ yẹn fún mi o ó ń di gbogbo ọgbẹ o òun fẹ́ jẹun ń di ṣé òun ti jù ni. atọ́lù rárá mà. o ṣe mo dúpẹ́ o ọlọ́run máa wà pẹ̀lú ẹ o wàá ṣàṣeyọrí lágbára ọlọ́run o. ẹ jẹ́ máa lọ màá ṣe. ó dàbọ̀ ó dà má dẹ́ jíṣẹ́ fún o ó dàbọ̀ ọmọ dáadáa lélẹ̀ irú ọmọ tó yẹ kọ́ mi èèyàn fẹ́ nìyí orí oúnjẹ ọmọ ló kún lẹ́yìn tí mo fọ́tún jẹ tí mo fún sí jẹ lọ jẹ. sọ̀rọ̀ báyìí ṣé mo lè wá wò ẹ́ lé ni. wo mọ́mí wà nílé ọ̀tọ̀ nìkan tọ́lẹ̀ wọn máa pè. mo ti lọ wẹ̀ ń biṣẹ́ wọ́n dẹ̀ sọ fún mi pé o ò tí ì débẹ̀ mo dẹ̀ ní kí wọ́n á rí ẹ kí wọ́n á sọ fún ẹ pé ọ̀rọ̀ iṣẹ́ tí mo sọ fún ẹ pé máa bá dádì mi sọ yẹn wọ́n ti bá ọ̀gá iléeṣẹ́ yẹn sọ wọ́n dẹ̀ ní kó wá. ó mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ọ̀túnla ni màá ní off so bóyá ti bá ní off àjọ lọ síbẹ̀. alright then ṣe jẹ́ ká ṣeré jáde nàbí. ṣáà mú mi nìyẹn. mú mi ni. jẹ́ kí wọ́n. ẹja ọsàn wo ní agbára ọlọ́run wàá fi inú ṣoyún báyìí wàá fi ẹ̀yìn báyìí wàá fi gbé ọmọkùnrin èmi pàápàá máa tún bẹ́ẹ̀ gbé pọ̀n. wàá gbọ́ ọmọ ta ni ẹ nínú ìlú yìí torí bí ṣe ń wẹ nǹkan ló jẹ́. ọmọ special adviser to the governor of the state. èmi náà ti mọ̀ pọ́n mi èèyàn gidi ni ẹ wọlé kí n lè. ó kọ́ jùlọ bí kan ní kò ní lè ju àbí. jẹ́ òfẹ́ inú ẹ̀ sọ̀rọ̀ láwáyé jẹ́ òfẹ́ inú ẹ̀ sọ̀rọ̀. mọ́mí òótọ́ ọ̀rọ̀ ló sọ mo kàn ní kí n kọ̀ wá jíṣẹ́ kan fún un. wàá tún wá padà wá ń jọ ó mi. ti di dandan bá. o ṣe máa dé o ṣe o. mọ́mí ẹ jẹ́ kí n wá máa lọ ẹ jẹ́ kí n tẹ̀ bá yín wá kọ̀ọ̀kan. ẹ má sọ pé ó kéré kẹ́kọ̀ọ́ bá mi fi ra nǹkan. ilé yóò pọ̀ jù báyìí o ṣeun ọkọ mi wàá máa lọ rí wàá máa bọ̀ rí ẹsẹ̀ ò níyẹ̀ nínú ilé ìlágbára ọlọ́run o ṣe kó bá ń kí dádì àti mọ́mì dáadáa ní ìjọkọ̀jọkọ̀ èmi náà wá yọjú sí wọn ṣùgbọ́n. mọ́mí ẹ wò anytime máa ṣáà máa kí yín bíbá yín náà. wàá máa kí mi kọ́ sórí inú ilẹ̀kùn ilé yìí ó ti ṣí ilẹ̀kùn ẹ̀ báyìí wá láàárọ̀ wá lọ́sàn-án wá lálẹ́ ìgbàkigbà tó bá wọ̀n ni kó máa wá ìwọ lọ nílé o bàbá yàwó ẹ̀ jàre sọ̀rọ̀ wáńbí ọmọ dáadáa lélẹ́yìí wo bí a máa fẹ́ ni a máa fẹ́ ní odindi ọmọ gómìnà. ele bẹ́ẹ̀ni. ibo lè fẹ́ ká fàdùkẹ́ sí. sórí àtẹlẹ yìí àti àdùkẹ́ àwọn méjèèjì máa fẹ́ wọn ni mélòó lòun pè fọkùnrin. ẹ wò mọ́mì ṣẹ́rí lè mo ti sọ fún pé mo lẹ́ni tí mo fẹ́ fẹ́ ọ̀rẹ́ lásán lèmi àti ẹ̀ kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ láàrin wa. ó dá kankan mọ̀ èèyàn àfọdídì ọmọ gómìnà sílẹ̀ àfọdídì ọmọ gómìnà sílẹ̀ èèyàn lòun ò fẹ́. ó ti yé mi ibi tẹ́ ti ń ṣe mistake ṣẹ́rí kò ń ṣọmọ gómìnà ọmọ special adviser to the governor ni. ó dá kankan mọ̀ àti gómìnà àti yìí tó tún dárúkọ yìí àwọn méjèèjì kan náà jọ ni wọn olówó. ẹjọ́ ta lè béèrè mà. níbo ṣé wọ́n pé ìgbà tí mo ríyàn sọ fún mi pé Hasan ṣe fẹ́ yàwó tuntun ṣe ni mo rò pé òòlù ẹlẹ́jẹ̀ tuntun kan ló fẹ́ tó lè máa fi ẹ̀jẹ̀ tún ara ṣe.
mi ò mọ̀ pé abilékọ bíi tèmi báyìí ló fẹ́. Carol. Yes, love. Kí ló wá ṣe bí? Nínú ilé ọkọ mi. Mi ò ránṣẹ́ pẹ́ náà. Azan. So o ní láti ránṣẹ́ sí mi kí n tó wá bá ẹ nínú ilé mi. Oh yes. Ilé ọkọ mi. No. O láyé tiẹ̀ bíbi tó wà yóò belong sí ẹ. Ó dáa o. Gbogbo ibi tó bá ti gbà ẹ́ ló gbà èmi náà. Ok, mo ń bọ̀ lórí bẹ́ẹ̀ náà. Anyway, Ṣaléwá. Carol ló dúró yìí. Ìyálé ẹni. Ok. Nǹkan tí mo ń bẹ sọ ní pé mi ò rán. Àbámọ̀ ló máa ń gbọ́ irú nǹkan báyìí o. Àbámọ̀ ló máa ń gbẹ̀yìn ẹ. Kò sí agbára tó lè ní, kò sí nǹkan tó lè jẹ́ láyé tí ń bá sọ pé àjọṣepọ̀ mọ́ ni. Irọ́ ló pa. Ṣé ọlọ́mọ tó bọ́ta tó ń wẹ̀ nǹkan kan gbọ́dọ̀ ṣe o. Bẹ́ẹ̀njọ́ tí ń bá padà nílé tí mi bá wọ fún ara count yourself out of my life. Mo láìkí mọ́tò yín yẹn wà á nígbàgbọ́ pé èèmọ́ máa padà ṣe ẹ̀ ni èmi mo sọ fún mo ń bọ̀. Oríṣiríṣi ayé gba tápá tó. Azan ló ṣe nǹkan tó dùn mí o. Ó dùn mí ẹlẹ́dàá mi. Ta ló fẹ́ mú ẹ sí tó bá sọ pé o ti níyàwó kan tẹ́lẹ̀? Ó wá dé sí ìyàwó wá ń yọjú, ó wá ń bọ́ wọn jà, wọ́n wá ń ṣe bí ìwèrè. Kò dáná. Ẹ má bínú mọ́ mi, màá ṣe àtúnṣe sí gbogbo yẹn. Lọ ṣàtúnṣe o. Nítorí pé èèyàn dáadáa tó jẹ́ ni o ló ń jẹ́ kí n máa wo ṣe fún ẹ bí mo ṣe dóko yìí torí mo mọ̀ pé ò ń tọ́jú mi, ò dẹ̀ ń tọ́jú ìyàwó ẹ̀ náà. Tó bá jẹ́ èèyàn kan lásán ni wà láì kò ní padà dénú ilé yẹn mọ́. Kò ní padà dénú ilé yẹn mọ́ o. Má bínú ṣe pọ̀. Ẹ ṣé mo lè rí ọ̀hún náà. Àwa bẹ̀rẹ̀ lé. Bí n tí rí nǹkan kan mo ti mọ̀ pé ayọ̀ ni o. Ṣaléwá. Wọ́n bẹ̀rẹ̀ tí ẹ nìyí. Ìwọ làwọn agídí gangan tí ò bọ́ lọ́hùn lé kan tó lóko. Wà ń bí ó gbà pé òun jẹ̀bi. Ó dẹ̀ ti wá nìyẹn. Ó ti bẹ̀bẹ̀ káyà dáríjì lóko. Ẹ wo màmí èmi ò lè fẹ́ mọ́ o kí n padà síbi tó ti níyàwó ilé olórogún ẹ̀mí mi ò gbé Ọlọ́run ní jẹ́ kí n ríru èmi ò lọ síbẹ̀ mọ́ o. O lè ṣe orogún kí náà bẹ́ẹ̀ tí o ti bẹ̀ kúrò. Èmi béèrè lọ́wọ́ wọn ṣé ìwọ ò ti lọ́kọ rí àbí ìwọ ò ti bímọ rí? Ṣé òun mọ̀ yẹn ni? Aṣọ àgbà fọdá wọn bá ṣo ti gbọ́ ní agbára Ọlọ́run ní agbára ìlú rẹ̀ orí báyìí òun lè já fi la ìbújá wàá fi orí ẹ̀ báyìí wàá fi náà pọ̀ ṣùgbọ́n ẹ̀yẹ lágbára Ọlọ́run ṣo ti gbọ́ ilé ọkọ ya ilé ọkọ ya ilé ọkọ ya ilé ọkọ ya ẹlẹ́dàá ìyá rẹ̀ máa sìn ẹ́ lọ ilé ọkọ ya Santa lọ́dọ̀ọ́dẹ ilé ọkọ ya. Ẹni ń tì ní ògo ẹni à ń tì ní kó ṣọ́ra bẹ́ẹ̀ dá bá tán ẹ̀dá dé kò tó tán wọ́n á ní òkú ibi tó bọ̀rọ̀ ara ẹ̀. Báwo? Mo wà okay. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Mo ti close ní ibi iṣẹ́ mo lọ́lé ni. Òun níbi tẹ́mi àti ẹfẹ́ lọlé ni à? Má bínú jọ mo ti gbàgbé ni. Abíkẹ́ wọ́n máa lọ́lé èmi pẹ̀lú ẹ̀fẹ́ sáré débi kan. Ibi sáà di ọ̀nà nǹkan. Ohun tó ṣẹlẹ̀ kó lè dáná ní mo fẹ́ bá lọ fún yẹn tí bá dé ni màá ṣàlàyé fún ìṣe gbọ́dọ̀ má bínú máa lọ́lé. Gbà mo fi gbé báyìí. Báà ń dúpọ̀ mọ́tò.
Adùkẹ́dùkẹ́. Níbo ló ti ń bọ̀ lórí? Mo ti wá nírọ̀lẹ́ mo bẹ́ẹ̀ níbọ̀dì ńlẹ̀. Òṣù wá wò mí ṣọ́ọ̀bù. Mo mọ̀ máa wà ní. Mo mọ̀ máa wà. Mo fẹ́ dé mo mọ̀ gbà tí Dáre máa wọnú ilé yìí ni. O fẹ́ mọ̀ gbà tí Dáre máa wọlé. Kí ló dé ṣe bíbí iṣẹ́ ló lọ? Kò sí o ṣùgbọ́n ó ṣẹ́ mi ṣá. Nígbà tí mo lọ bí iṣẹ́ ilé ni, a jọ fẹ́ jáde ni. Abájẹ́dé ojú títí ń pe ká máa ọ̀kadà ní ọmọ kan ó ṣàtòbí wèrè kan ṣá gbé jíìpù lórí burúkú kan wá bóyá Dayọ̀ lọ lẹ́gbẹ̀ẹ́ mi nìyẹn. Kì í ṣe ọmọ olóṣì ẹ́ bí wọ́n ṣe ń ṣe dáadáa pẹ̀lú mi tó tọ́jú mi òun náà ń tọ́jú èmi náà. Mo dáràn ẹlẹ́dàá mi ò ìyá máa jẹ mí o. Mọ́mì ẹ̀jẹ̀ wọn mẹ́tún ṣe mí mú yín tọ́jú yín tó. Má gbé yẹn wọnú ẹ̀ rárá bí wọ́n ṣe ń tọ́jú èmi tó bá jó ní títọ́jú ni mo mọ ohun tó ń fún mi. Òun ṣù wá òun bá ń fi tà wá òun mọ àwọn nǹkan mímu wá màá wọlé màá mówó màá múlé ẹ lọ́wọ́ tó bá yẹ pé mi nílẹ̀ lẹ́nu ọ̀rọ̀ kì í sòótọ́ ọ̀rọ̀ fún ṣé bá kí n máa purọ́ ni. Mo béèrè wò tó bá mọ̀ pé máa fẹ́ra yín dúró kẹ̀ máa fẹ́ra yín tó bá mọ̀ pé agbára ìgbé pé kó fẹ́ ọmọ gómìnà dúró sílé yín. Ṣùgbọ́n pé ẹsẹ̀ mi ìṣẹ̀lẹ̀dẹ̀ èèyàn o ìṣẹ̀lẹ̀dẹ̀ èèyàn. Ẹ ṣe mọ Ọlọ́run á san ilé ìsùn rẹ. Ọlọ́run á sàn wọ́n náà lẹ́sùn rẹ Ọlọ́run á san ilé ìsùn rẹ àṣà wọn. Mo wá ọmọ ń gbowó lálálálá wọ̀ mú mílíkì èlé náà ń tà lọ́run máa gbà mí o. Ẹni tí ò ní ó sì lè ní ibùdókọ̀. Máa lọ mo fẹ́ mọ́ mo ṣe mọ́. Adúkẹ́ òde ní sùúrù. Kí ní sùúrù? Ẹ máa lọ lọ́bọ́lówó onímọ́tò aláṣẹ́wó aṣẹ́wókúlẹ̀ yín náà ó ń bá yín lọ ẹ̀yin oníjẹkújẹ òṣì epo mi bá ta ni gbogbo wọn ló máa bí yín. Adúkẹ́ òde ṣe sùúrù gbọ́ tèmi náà. Kí ló ń gbọ́? Kí ló dé Àdùkẹ́? Màámi ẹ má dá lóhùn ẹ má dá ilé yìí lóhùn ẹ yẹ kó máa lọ ẹ yẹ kó tẹ̀ máa lọ mo fẹ́ mọ́ kó máa lọ mo ò ní sùúrù. Wọlé lọ má Àdùkẹ́ wọlé lọ. Dayọ̀ kí ló dé tó fi ọkàn ẹ ṣì ń gbóná lọ́wọ́ jẹ́ ká fi ilẹ̀ fi gbíjọ́ mẹ́ta kátẹ́gùn fífẹ́ sílẹ̀ èmi á ti bá sọ̀rọ̀ kó tó dé àmọ́ ìwọ náà oníwọ́ ẹ̀ ló ṣẹ̀sì sí àkókò mọ́ ohun tó ṣẹ̀sì ẹ lọ́wọ́ tá a bá rí ibi tó o ti bá ṣẹ̀ kó o lọ ṣàtúnṣe bẹ̀. mo tẹ̀ tí ń ṣàtúnṣe bẹ̀ mo ti ṣàtúnṣe mo ti ṣe kókó tẹ gbọ́ tèmi ni mà. màá bá sọ̀rọ̀ ṣe bọ́mọ mi ni wọ́n fi yẹn lẹ̀ fún mi mo ṣàlọ́ ṣàtúnṣe. bẹ́ẹ̀ ṣe máa jọ bá mi bá sọ. má wọ̀ máa bẹ́ẹ̀ bá sọ. kò kílé o kò fún bàbá ẹ o ẹ o. béèrè tí èmi ń béèrè bẹ́ẹ̀ ni ta ni wọ́ ibi tí èmi ń gbé lélẹ́yìn. ok ṣé àwọn gate man ni ẹ ni àbí ta ìyàwó ta ni wọ́ jẹ́. With due respect ma ṣé ìrítẹ́rí mi mo jọ ìyàwó gate man ni ibi tí èmi àti ọkọ mi ń gbé lélẹ̀. kí wàá lórúkọ ọkọ ẹ tẹjọ ń gbé mi báyìí o. Azan so ìwọ ni egbére tó ní Azan fi àbí tó jẹ́ kójú láyé tèmi ọmọ mi ni èmi ni last wife ẹ agbọ́sẹ̀lẹ̀ tàwọn ti yé. last wife Azan. bẹ́ẹ̀ni. Azan sọ fún mi pé òun ni last wife ọkọ. ó bá ẹjọ́ orí burúkú yìí lórí mi mọ̀ ń bọ̀. máa fi kó o bá lẹ́yìn ìwọ bá mi ju ọkọ ó fẹ́ tó máa ju ọkọ bọ́sì tàbí báyìí ìwọ bọ́sì ta bọ́sì yàrá já èrò bí ẹ bọ́sì tàbí báyìí ó mọ mi èmi ẹ bọ́sì tàwọn ti yé bọ́sì ta o bọ́sì ta ẹ̀mí ọkọ ìgbé tó fọwọ́ méjì kò gbé rárá bọ́sì ta kó bọ́sì ta bàbá bẹ́ orí ẹ̀ lẹ́yìn tí màá bẹ́ orí ẹ̀ mo máa lè ní ní bọ́sì ta. bọ́sẹ̀. bọ́sì ta o mo fẹ́ bẹ́ orí ẹ̀ bọ́sì ta tí màá bẹ́ orí ẹ̀ kò gbé máa lè ẹ̀mí ọkọ tí wàá sílẹ̀ ẹ̀mí ọ̀gbẹ́. bọ́sẹ̀. bọ́sẹ̀. bọ́sì ta mo máa bẹ́ orí ẹ̀ lọ́wọ́ bẹ́ orí ẹ̀ yín ẹ̀mí ẹ̀ ògbé rárá ẹ̀mí ọkọ ẹ̀gbọ́n ògbé. orí ẹ̀ yí ni. ẹgbẹ́ mi bọ́sẹ̀. wọ́n bá mi sọ̀rọ̀ dàgbìn lẹ́nu bọ̀dọ̀ òpònú. èmi ni òpònú àbí. bébì. ìyá àbá ẹ̀sùn ìkúnlẹ̀ ní tó máa fojú rẹ̀. lórí pẹ̀lú pẹ̀lú. kò ní dúró fìdílẹ̀ àwọn. kò ní dúró ọmọ ọgá
ó fọ́ nìṣà. Wàhálà ńlá àfọkànbalẹ̀ pé a ní ibùjókòó ayọ̀ ilé ń gbóná mọ́ ní ibi àjèrè ọ̀dẹ̀ẹ̀dẹ̀. mo dáràn Hasan wa ńkọ́ kò sí ilé Ògúndé ọmọ tó máa ṣe ilé ti ṣú o ìmọ̀ bí ṣe lè débẹ̀ yẹn o inú yàrá ìlú tilẹ̀kùn mọ́rí síbẹ̀ láàárọ̀ kùtù lọ́la báyìí lágbára Ọlọ́run èmi ló máa jírí mi ò lè tiẹ̀ sí ohun tó kọ́kọ́ bá lẹ̀ Ọlọ́run èmi ló máa jírí èmi ó ti tó ó tó máa sunkún ó ti tó. Wàhálà ńlá àfọkànbalẹ̀ pé a ní ibùjókòó ayọ̀ ilé ń gbóná mọ́ ní ibi àjèrè. one trace in life fún ẹ. mọ́mí ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí kì í ṣe ọkàn tó le ṣe rí kò sóbìnrin tó máa fẹ́ fẹ́yàwó lé tí ò ní fẹ́ hùwà tí pé kó ja pátá àbí bákan kò yẹ ń sìn wọn náà mọ orí burúkú òṣì wọn lọ́rùn. oníṣìnà ayé àtọ̀ nìyẹn wọ́n á máa sọ̀rọ̀ mẹ́lẹ́mẹ́lẹ́ bí ẹni tí ò lóhùn bí ẹni tí ò ní mi wàhálà ṣé bẹ́ẹ̀ tó bá ní mi wàhálà ló ń kó yàwó jọ ìjẹ́bọ̀ sọ fún mi pé méjì làwọn ìyàwó yẹn. ọmọ mi ò ní láti sọ fún yín ẹ̀rọ àmì pẹ̀lú ìrìn àjò sọ̀rọ̀ débẹ̀ ilé ayé láti ba irọ́ súná wà èèyàn ń pa mi ní láti sọ fún yín pé mo níyàwó lé tẹ́ bá bí pé àwọn mélòó mo ní jẹ́ sàbítẹ́ yìí. bàbá oníṣìnà bàbá ọ̀nàgà wọ́n ní ọ̀nàgà. orí tó ń fẹ́ bẹ́ orí ọmọ. Bàdé báwo ni. àwọn ọmọ mi ṣàlẹ́wà nìyẹn. ẹ̀lẹ́ ìyá mi ẹkùnjọ́ mẹ́ta ẹ̀rọ èyí tí ẹ ṣe èèyàn ṣe rí Ọlọ́run kó gbà wá nínú ibi tí mo wà yìí mi ò ṣe rí Hasan ó ṣẹ̀ mí gidi gan kò sọ fún mi pé ìyàwó méjì lòun fẹ́ kò sọ fún mi o. ẹ wò ṣe rí bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ ìṣe lọkàn mi ń wálẹ̀ torí ṣe rí Hasan tẹ̀ wò ó ṣẹ̀ mí gidigidi ó ṣẹ̀ mí gan ni wọ́n fi ṣe wá ríru yìí lẹ́gbẹ̀ẹ́ inú mi wá dùn báyìí báwo lè ṣe jẹ́ sí gbogbo. ẹ ṣe mọ mi ṣé ẹ ti rí mi mọ̀ kó tó ń ṣe àwọn ará bíbá yìí mi mọ wàhálà tó kóra wọn sí ṣe rí bí ọkọ wa bó ṣe jókòó yìí èèyàn ní tútù ni wà ẹ bẹ́ẹ̀ mo dẹ̀ èmi dẹ̀ gbà mo gba àwọn yòókù mọ́ra mi mọ wàhálà tó wá kóra wọn sí tó fi ń bá Ṣaléwá jà káàkiri. Ṣaléwá a ti ṣe ilé yà báràkì ìyàwó ni bíbá yìí Hasan. ọmọ yẹn ò ṣíléyà ilé owó ilé ọ̀rọ̀ ilé mi dùn lálẹ́ fi nílé tèmi kò yẹn sìn òkú mi ò ní problem kankan. Hasan. ajá. a lè dúró ń bíbá báràkì ni bíbá yìí ó yá. ẹni sùúrù. ó yá ẹjọ́ ẹni wá ẹjọ́ o. Mọ́mí ẹni sùúrù. Hey, my dear, what's up? Sit down, my friend. ó ń lọ nìyẹn. Kí ni problem tó ní pẹ̀lú wọn? Jẹ́ kó máa mọ́ ọmọ wọn lónà. Ipá ìrajà ipá òta. Tó ló máa fẹ́. Olúwa má ṣoore ẹ̀dẹ̀ fún wa o. Yàrá dùn má ṣoore ẹ̀dẹ̀ fún wa o. Oore tí ò dẹ́ mi wá légbodò. Má gbòòrò ẹ̀wọ̀n dọ̀ wá. Oore bá ní kalẹ̀ lájẹmọ́nú nínú. Ìyẹn ni kò ṣe fún wa o. Hello, Ṣaléwá. Báwo ni lo nǹkan àbí kó o ti clinic tí o ti máa lọ sí Atlanta ẹ̀? Bọ̀dìgbà tá à ń tí ẹ̀dẹ̀ sọ pé àwọn ò fẹ́ rí mi, mi ì dẹ̀ fẹ́ ní embarrassment fún ara mi. Mo ṣe ń bẹ́ sọ pé ìwọ lèmi ń bá nájà. Ó yẹn sìn. So báwo la ṣe máa ríra? ṣé kò ṣe tó inú mi ló ń sọ. Oh yes now. Gbé fóònù fún mi. Jẹ́ kí n gbé fún mọ́mì. Ẹ gbé fún wọn. Hello Hasan àbí kí ni wọ́n ti ń pè é. Hello ma. Wo bí wo ọmọ tèmi ò kò fẹ́ mọ́ kò lè gbé pẹ̀lú àwọn aṣèrè játijàti ìwọ tẹ́ kò ń sin wèrè nínú ọgbà ẹ̀. Ti yẹ yín. Ṣé toyún
ṣé orí ọ̀rọ̀ olóyún tó gbẹ́nu lé yẹn oyún ò sì gbẹ màmá tí oyún kúrò. ṣàlùwà ṣẹ́ oyún náà àìrọ̀ òun ló jẹ́ ṣe bẹ́ẹ̀ náà wọ́n ṣe máa ṣẹ́yún ẹ̀dẹ̀ sóyún di bí ìgbà tí wọ́n ṣẹ́ ẹ̀gúsí oyún ṣíṣe kò jẹ́ mo mọ̀ pé òun náà lè ṣerú ẹ̀ náà ṣẹ́yìn náà dẹ̀ máa wà ń bẹ̀ ṣàlùwà máa lọ ṣẹ́yún ni. kí ló dé tí ò lè yọyún mọ́ kí ló dé tí ò lè yọyún mọ́ èèyàn ń ṣòwò méjì papọ̀ ni èyí tó bá pé èèyàn lèèyàn máa ṣẹ́nu gbogbo èyí ò pé wa mọ́ àti fi ẹ́lẹ̀ pẹ̀lú tí ẹni gbẹ. kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀. ó ti ṣẹ́ oyún òun dẹ̀kọ́ ló ṣẹ́ èmi ni mo ṣẹ́ fún nítorí kò lè dàpọ̀ mọ́ gbà wèrè. kò yẹ ẹ jẹ́ ṣe ìrìnàgbà tẹ́ ẹ̀ ṣe rè má lè máa lọ yọyún ìyàwó mi. mo trust yín débẹ̀ ni tẹ́ ẹ náà bá ẹ wò èmi mọ̀ pé ẹ ní káyè láéláéláé tó bá jẹ́ pé lóòótọ́ lè lọ ṣẹ́yìn fún mo fi tí tóbi ọmọ ọba búra èmi ń bọ̀ léyìn sínsìnsìn ẹ máa dúró báyìí ṣẹlẹ̀ wá dúró báyìí á wá sọ fún mi pé lóòótọ́ ẹ̀yin lọ́ọ́ ṣẹ́yìn fún ẹ máa mọ ọ̀rọ̀ ẹ̀dá tí mo jẹ́ wọ́n á gbé pop sọ́wọ́ àtẹ̀sẹ̀ yín ni màá kọ́ fọ́ ojú iná. mẹ́tàlẹ́ ètò bẹ́ẹ̀ tó bá kẹ́mi tán tó kọ́ mi lápẹ̀ mi máa wọ ẹ̀rùn àbí bẹ́ẹ̀ kọ́ èmi á yín ẹlọ́run wá kú pátápátá ni. ìyálà yẹ ló tiẹ̀ máa kọ́ tán kì í ṣe èmi kó tán bá bí ẹ dáadáa tó bá bí eré máa bọ̀ wá bá mi ìwọ́gbọ̀n wàá gbà yí pé wèrè ju wèrè lọ àsìwìn já síwìn lọ máa bọ̀ tán bá bí aláìyá àti bàbá lẹ́ẹ̀rẹ́. lọ́gbọ́n lára o ọ̀nà Àbújá ò sí lọ́nà ọ̀la rárá tọ́lọ́run bá lóyá ẹ̀ wá gbọ́ ká sọ ọmọ ìwé lépa owó ìyẹn ò dáa. èmi àti akíndé ọ̀sán àtò ká má yọ̀pá fún gbẹ̀rẹ̀gbẹ̀ àgbà. ẹ̀yẹ tipátipá náà fún fẹ́ yìí olùsọ oníyàwó dọ́sìnì mẹ́jọ láyé bí táwọn èèyàn gidi àwọn èèyàn. ṣàlẹ́wà ò sílẹ̀ kún fún mi ọ̀bẹ ṣàlẹ́wà ọlọ́ọ̀ni burúkú ọdún sí ẹ̀dá àti ẹ̀. Ṣàlẹ́wà. ẹni tí ní ògo ẹni àǹtí ní kó ṣọ́ra bẹ́ẹ̀ dábàá rán. ìyáláyé ẹ ló máa wí bàbá ẹ ló máa wí kì í ṣe mí èmi á dúró dé kó kán mi léegun ohun tágbàlagbà bá fi jọ ọmọdé lọ bó bá fi wọn báyìí kò ní fi lè lọ́wọ́ wàá gbà. mo jẹ́rìí yín ẹ ṣẹ́yún ta ni. olórí burúkú ẹgbàá mi wọ ṣàléwò ṣé tó bá jẹ́ pọ́ ọmọkùnrin tàbí bí ṣàléwò ṣe ní sílẹ̀. All right. kò ní bọ́ lórí burúkú tó lérò. mo ní yáyí lè gba àwọn ọlọ́run mo trust yín ṣáà ẹ jẹ́ ṣe. ṣàléwà ó wà lẹ́nu náà má dáhùn má jẹ́ bí ìpínyàn wà lẹ́wọ̀n olórí burúkú. ẹ jẹ́ ṣe amúfẹ́kẹ́ mọ̀ pé ẹgbẹ̀rún sàmú ni ẹ ní sámọ́lọ̀ lọ́wọ́ bó lẹ fẹ́ gbà eléyà gbóná mọ́ yín ẹ̀yà jájà tì wọ́n ti máa fojú rí. ṣàléwà fẹ́ pa mí níbo ló ti rí tọ́gì mo wá lè wọ̀ lọ mo rò pé tí máa halẹ̀ mọ́ tó máa dọ̀bà lẹ́bẹ̀ẹ́ mi kiri ni ọ̀pẹ́ ṣe ló fi máa lé mi káàkiri. Ajo Hasan. Salaam alaikum. Wa alaikum salaam. Hasan. Irú ọ̀rọ̀ tí ó wà ní kí ni tẹ́yìn gbà lérò láti ṣe lọ́wọ́? Àfa ẹbí ní prọ́fìn o, mo ò ní èrò tó dáa kankan lẹ́mìí láyé bèbè ìṣèwádìí pé kí n ṣe aburú fáwọn méje lọ.
àfáyín ọmọ náà wà sọ ní pòun lóyún àǹtí òfò àti wèrè kan tó dàbí erinmi lókun yẹn ó tún á ń lò mọ́ ọmọ yẹn lọ òun lọ ṣẹ́ oyún fún ẹ wò ṣé kan tó dà ní ṣé ojú rẹ ni máa fi wò wọ́n ni ẹ ṣé bí ṣe máa ju sáyé náà ni. ajiwaza ẹ máa ṣe sùúrù ọlọ́mọ ń bá nọ́mbà àwọn sallallahu alaihi wasallam a ní ya Rasulullah fasbir ṣe sùúrù ẹ wo kò sí nǹkan tó ṣẹlẹ̀ sẹ́dá láyé tí ò ti ṣẹlẹ̀ sí ànábì ọlọ́run kankan rí ọlọ́run dá àwọn ànábì yìí ní àwòkọ́ṣe rere fún wọn ó ní laqad kana lakum fi Rasulillahi uswatun hasanatun kò sábúrú tó lè ṣẹlẹ̀ sẹ́dá láyé ó ti ṣẹlẹ̀ sáwọn ànábì ọlọ́run kan rí ẹ wo ẹ ṣe sùúrù ní ọlọ́run sọ fún àná Muhammad ó ní inna a'tainaka al-kawsara dájúdájú àwa ọlọ́run a ti jogún omi àbàtà al-kawsara sílẹ̀ fún ẹ fasolli li rabbika wanhar kírun kò sì gún afẹ́mi ọlọ́run inna thaniyaka huwal abtar ṣọ́ra àwọn kẹfìrí tán sọ pé ò lẹ́yìn tán sọ pé ò lẹ́yìn tán ní kò sọ ọmọ tí ó sìn ọ́ àwọn gangan náà ní lẹ́yìn. ẹ máa lọ́mọ láyé ṣé ní gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí ọlọ́run ò dá yín wò ní ó fẹ́ dẹ́gbàgbọ́ yín wò ní àwọn lérò pé àwọn ṣe yín níbi àbáwọn ṣe yín níkà ọlọ́run fi dẹ́gbàgbọ́ yín wò ní. ọmọ alálùbáríkà tí ó sìn ọlọ́run ti pèsè ẹ̀ látara obìnrin alálùbáríkà fún yín ẹ fọkàn yín balẹ̀ kò sí nǹkan tẹ́ fẹ́ tọ́lọ́run ti ṣe fún yín ajiwaza ẹ fọkàn sọ́lọ́run. kò sí nǹkan tẹ́ sọ fún mi tí mi ò gbà wọ́n àfa ṣé nǹkan tẹ́. dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar tawafana musliman wa alikna bisalihin allahumma arzuqna bi qawli la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah muhammadur rasulullah. ẹ̀dá ò rántí àkúnlẹ̀ yọ̀ rárá nítorí owó ẹ̀wọ̀n tó ṣàyé dá. dada sí ni lọ́rùn ẹ̀dá ń bẹ láyé o ẹni ò lè gbégbó tí ń bá ṣe ọwọ́ lọ́rùn. ó mà ṣe o sọ́wọ́dọ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni ohun tó jowó lọ ń bẹ owó kan ní ìdáhùn sí ohun gbogbo. ọgbọ́n àgbọ̀njù òun kò lọ́gbọ́n lára o tí ń bá ṣe ọwọ́ lọ́rùn. ṣé sọ́wọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ohun tó jowó lọ ń bẹ owó kan ní ìdáhùn sí ohun gbogbo. orí lálá tì lẹ́yìn ẹni ìpín ẹ̀dá ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni orí owó kò lè yorí. ẹ mà lẹ́mà ẹ kújọ mẹ́ta mà. ìjọ kan pẹ̀lú o. kí lè wá ṣe ládùúgbò yìí. ṣé bí ẹ̀yin nìyàwó Hasan kẹ. bẹ́ẹ̀ ni. èèyàn dáadáa ni yín ẹ wò ẹ ṣe èèyàn ṣe rí àwọn yòókù yẹn dìgbòlugi gidi ni wọn kò sẹ́ni tó lè bá mi sọ pé wọn ò tí ì dé Yaba ni kò sẹ́ni tó lè sọ tẹ̀ fún mi ṣùgbọ́n yìí àbí bẹ́ẹ̀ kọ́ kọ́mọ mi lọ dàpọ̀ ṣé lẹ́yìn dání Hasan ò kì í ṣe èèyàn gidi nígbà tó máa fẹ́ ọmọ tèmi ó ń sọ fún mi ní wípé òun ò níyàwó kankan rí nígbà tí mo mọ̀ wí tí mo rí ìran rí àwọn wèrè mi ìdẹ̀lẹ̀ jẹ́ kọ́mọ yẹn kó sí àárín wọn bẹ́ẹ̀ mo sọ. bá má ṣe bẹ́ẹ̀ ṣe rí nǹkan tó fà á tó fi di pọ́kọ wá ṣe bẹ́ẹ̀ yẹn náà ni pé à ń bẹ lọ́hùn ní gbogbo wa lọ́dẹ̀dẹ̀ ẹnì kíní ẹnì kejì tó fi di pé wá lọ fẹ́ ṣalé wa ẹ̀ ṣàlámùpọ̀ nídìí gbogbo wa ń bẹ lọ́hùn àwọn ojú ọlọ́hùn lọ́dẹ̀dẹ̀ Hasan ni. bẹ́ẹ̀ ni. àgàn ní gbogbo yín yẹn àgàn ní gbogbo odindi ìyàwó mẹ́ta nínú ilé ọkùnrin kan ṣoṣo mi ni wípé mọ́mí o àwọn ìyàwó òun fẹ́ bíi mẹ́fà bíi méje sínú ilé o ṣùgbọ́n òun ò tí bímọ òun bẹ lọ́wọ́n ọmọ ni èmi mọ̀ pórí ọmọ ló ń pọmọ wáyé kẹ́ kò sọ bẹ́ẹ̀ fún mi kò sọ bẹ́ẹ̀ mo kò dédé rí ìjà lọ́tún lọ́sì mi lè gbà yẹn ohun tó fẹ́ gbogbo wàhálà mi lórí wọn nìyẹn o. mo understand nǹkan tẹ́ sọ ma ṣùgbọ́n gbogbo nǹkan tó dẹ̀ wà ó ti yóò lọ́rùn ó dẹ̀ àmúwọ́ ọlọ́run náà dẹ̀ gbogbo ẹ̀ ọlọ́run á ṣe dáadáa fún un lágbára gbogbo ìgbà pátá lè máa finú ṣoyún tẹ máa fẹ́ ìgbọ́ tí máa wálé yín wá bá yín jẹ̀rẹ̀ sí i ṣùgbọ́n ọmọ tèmi kò lè wọrú ilé yẹn torí Hasan gangan kì í ṣe èèyàn ohun tó bá mi pò ó ń lé mi kiri bí wèrè báyìí ni ó ti kọjá ṣùgbọ́n ọlọ́run á. onípàǹpẹ́ oró kò fẹ́ ká fẹ̀yìn tìjọ́bẹ̀ tá a ṣe òfòní ní ṣàsùn dànù gbòǹgbò ọ̀nà tó ń dẹ́lẹ́sẹ̀ lọ́nà rẹ̀ o k'Olúwa kó níyàn lọ́wọ́ wọn.
Hello, Shalwa. Báwo ni? Ṣé wà okay? Yeah, kò dé better. Ṣé kò sí any problem? Pẹ̀lú sister ẹ̀, mi ẹ̀ fẹ́ kó wá síbí náà at the same time, she understand. Mi rò pé tó bá lè wá bá mi níbi tí mo ti máa ń bá mi yẹn náà ní SP. Aṣọ ibo ló ń lọ nínú abọ́là. Wàá pín in padà. Okay, no problem. Mama, expect calling. Okay, she. Okay. Kí ló wí? Ó ní kí n wá rí ọ. Ó ní kó wá rí o. Bóyá ọ̀rọ̀ olóyún ẹ̀ ta ti bàjẹ́ ìsìn tó fi ń lé mi káàkiri bóyá inú ẹ̀ ti wálẹ̀ nísìnyí tó bá lọ lọ́wọ́ a lè ṣe tó dáa fún mi. Ẹ encourage mi kí n fẹ́ padà kọ́ nìyẹn. Tọ́lọ́ bá pè bẹ́ẹ̀ láti ẹ̀yìn lé mi káàkiri á lè fi mí lọ́kàn bá. Ọmọ sánsán bí owó, ọmọ sánsán bí owó, ọmọ tó rẹwà, èyí fújọwọ́, òrékè lẹ́wà, àfẹ́wà dákùnrin lọ́rọ̀, sánsán bí owó. Ọmọ sánsán bí owó, rọra o, rọ́wọ́ ìbọn jọ̀wọ́ tẹ́rọ ara rẹ pa. Ọmọ sánsán bí owó, ọmọ sánsán bí owó, ọmọ tó rẹwà, èyí fújọwọ́, òrékè lẹ́wà, àfẹ́wà dákùnrin lọ́rọ̀, sánsán bí owó. Ìfẹ́ jìnnà sówó, ọ̀rọ̀ owó pẹ̀lú ìfẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni, kò sí gbówó ṣe lè pọ̀ tó, kò lè ra ìfẹ́ wálé, yàrá ìfẹ́ kọ́kọ́rọ́ owó ò lè ṣí, ẹ̀yà gbọ́ ọmọ sánsán bí owó, jọ̀wọ́ gbé yìí ẹ̀ wò. Ọmọ sánsán bí owó, ọmọ sánsán bí owó, ọmọ tó rẹwà, èyí fújọwọ́, òrékè lẹ́wà. Mo rò pé bóyá fẹ́ parí ìjà yín kẹlẹ̀ máa fẹ́ra yín padà ṣùgbọ́n tó bá lóun wá ká ẹni tòun báyìí kó ká ẹni tiẹ̀ kọ́ lọ́wọ́n bá dẹ̀ tẹ̀rọ̀gì sínú ilé ìfún wa ni ṣe bí wọ ni ọmọ sánsán bí owó ààrẹ ló ṣe kò ṣí ẹ́ mo fẹ́ kó tún èrò ara ẹ̀ pa kó bọ́ síta kó mú ọkùnrin gidi mi wá sí inú ilé yìí ọkùnrin alálùbáríkà tó máa nípọn ju tiẹ̀ lọ ni Ọlọ́run máa ṣe fún ẹ̀tẹ́mi dẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣó ti gbọ́ sánsán. Ẹ wo màmí ṣe bí mi ṣe wà ń sìn èmi ò ṣe Ọlọ́run ṣògùn mọ́ mi ìwọ kankan tó lówó kiri mọ́ ọkọ tó bá ṣáà ti wà òkè tó máa fi mí lọ́kàn balẹ̀ òun ni màá mú ẹ jọ ẹ jẹ́ kí n ṣe tọkùnrin jọ. mo tún ẹ lè ẹ ṣe. Ìyàwó mi yọ. Ó wá ní gods ó lọ ń dé secretary bàbá mi ẹ̀yin dẹ̀ jókòó sí ìbáyé jókòó òṣì pẹ̀lú gbogbo owó tí mò ń ná lẹ́yìn lórí nínú ẹbí yìí wọ́n jókòó ranu èmi ẹ̀ kì í ṣẹ̀bi yín èmi ni mo bìlí tó ilé ara mi tí mo wá jókòó tí if not kí ló máa ṣe pẹ̀lú yín ẹ́. Kí ló dé tó farò tó yìí. Kí n pọ́nì sórí jẹ́ kí n sọ kí ni kò fún ẹ let this be the very last time tí máa ever rí ẹ ní ilé ajé mi ìwọ ẹni àìjíríyè ìwọ ẹni èpè yìí kí ni gbọ́n but kí ni mo ṣe náà. kí ló ṣe ìwọ ní gods olóńdè secretary pop sí mi ní kímú mi ẹ̀rù òdẹ̀ bá ẹ́ èmi kí ni ìwọ wo sórí kárí kìí ṣe pé ojú àwọn parents ẹ̀sìn sórí ti má kó gbàjú fún ẹ báyìí orí ẹ̀ máa sún sẹ́yìn ni ìwọ èèyàn játi ẹranko ẹni lẹ́ńlẹ̀ ẹni àìjírí ọjọ́ 200 ọjọ́ 300 bẹ́ẹ̀ ṣe ń gbà nìyẹn. Kí ló dé tó sìnrìgún báyìí má sìnrìgún. Kí lè wọ́n àpọ̀rọ̀ sìnrìgún ìyẹn ò tí ì tó fún yín pé kẹ́ máa bọ́ ọmọ yín sọ̀rọ̀ kẹ́jẹ́ kó yẹ pé Ọlọ́run ẹ̀ ni mo jẹ́ lẹ́yìn Ọlọ́run tó dáa ó yẹ kó mú mi kó tó mú yín gan pàápàá. Má bínú mi. ẹ jọ ilẹ̀ máa rógun kẹ́ má bínú mo kàn ní kí n sọ fún ẹ ni sórí nínú ìlú tàwa yìí máa jẹ́ ọdún mo ṣe jẹ́ fún ẹ máa jẹ́ kó mọ̀ yí pé èmi kan ìlú yìí kan ni sórí iṣẹ́ tí mo gbà fún ẹ yẹn gbà bí mo sọ fún ẹ you are sacked already wọ́n wá padà sí ilé epo òṣì ilé epo játijàti tó ti ń fi nọ́ọ̀sù tó ti fi ń gbá orí yín lọ́tún lọ́sì yẹn ibẹ̀ ló máa padà sí I'm going to show you the stuff I made of in instant. ẹranko játijàti. Fọlákẹ́ bèbí ó ṣìwọ́. Máàmì ṣe mọ̀ pé ilẹ̀ kó gbowó rẹ̀ dẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni òṣìlá. ẹ̀yin ọmọ aláìlójú tì yìí ṣé bó ṣe lọ bójú mi jẹun
kò í purọ́ níjọ́ tí mo ti mọ̀ ọmọ dáadáa ni òótọ́ ló máa ń sọ. bẹ́ẹ̀ ni mo sọ fún. ok mo ti sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé mi ò ṣe ẹ̀yin lẹ̀ tì í sí. wọn ò bí ẹ dáadáa débẹ̀ bẹ́ẹ̀ ni. èmi náà tẹ̀ wá ṣe mọ́. ó máa ṣe tó bá jẹ́ mi ni mo ṣe ń jẹ́ aláṣẹ lórí ẹ̀yin méjèèjì yìí o wàá fẹ́ ni. kí ni. ó máa ṣe o bẹ́ẹ̀ kọ́ sọ fún ẹ ó máa ṣe ó máa ṣe torí kò bá kú èmi kò ní dùn mí torí pé njọ́ tó ti dé inú ayé mi ni mo mọ tó ń ṣe inú ayé mi. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mo dẹ̀ máa lọ sílé wọn máa lọ bẹ̀rí ẹ̀ máa bẹ̀ bàbẹ́ máa bẹ̀ òun fúnra. ó bẹ́ẹ̀ tà kẹ lọ ẹ lọ bẹ̀ tẹ bá ti wá bẹ̀ tó bá gbà tán ẹ̀yin ni kẹ wá dúró tì kẹ bẹ̀rẹ̀ sí ní dèkẹ èmi o Dayọ̀ mi ò ṣe mọ́ mi ò dé ṣe mọ́ mo sọ yẹn. àǹtí mi èmi lọ síbi wedding àbúrò lásùn. máa lọ. tún di weekend nìyẹn o. weekend ti báwo. ṣé o ń lọ bìkan weekend ni. dáa mo ti gbọ́. Ṣàléwá. ṣùgbọ́n kí n pa mí ṣá. kò fún ni kò ládùúgbò oúnjẹ tó jẹ́ ká tó wọnú yàrá yìí ni. àfihàn lè alẹ́ bí ń pa mí inú ń kó mi bẹ́ẹ̀ kí mi ò tí ì jẹun rárá. tí ẹ dúró ibo ló ń jó oúnjẹ náà sí. wo Ṣàléwá ebi ń pa mí ebi ń pa mí. pé wọ́n kò wọ́n dà oúnjẹ. ìpolú ló ń kó mi jàre bẹ́ẹ̀ kí mi ò tí ì jẹun látàárọ̀. ṣáà rọra máa jẹun nínú wọn tó ń jẹ sí náà àdúrà oúnjẹ tó jẹ ká tó wọlé ní sojú lé nípa ẹ. ṣé kitchen nìyẹn from 102 ẹ jẹ́ fún mi plate ẹ̀bà méjì ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ òpẹ́ ọ̀ ẹ jọ̀ọ́ kó má pẹ́ ara ibi yẹn pa mí gan ẹ jọ̀ọ́. ọmọdún tí mo ṣe ni kí ni jẹ́rọ òwò ṣe wò ó jẹ́ sọ tún fún ẹ ó ń ṣe níbi kí n kọ́. Ṣàléwá orí tí n bá kàn sí máa relieve mi máa wò. ṣé kò sí ṣé kò fẹ́ jẹun ni. ó ti ń relieve mi. ẹ wọ́n máa jẹ́ bí ìsìn náà. jẹ́ kí n ṣe once again ó máa relieve mi farabalẹ̀. má ṣe ní kéré o. má ṣe ní kéré o. wọ́n ti gbóúnjẹ bọ̀. jẹ́ ṣẹlẹ̀ kan sí i. má ṣe má ṣe sẹ́. ó máa relieve máa wò. lọ ṣe jẹ bí lọ ṣe ṣe báyìí náà tí wọ́n ti gbóúnjẹ bọ̀ irú kíkọ́ òṣìwò nìyẹn jíjẹ́ jọ. ìrírí òṣìwò wà nílé ibà Yẹmi jíjẹ wọ́n ti gbóúnjẹ bọ̀. Yẹmi. ìfọ́ni ní ṣàṣùdádùn gbòǹgbò ọ̀nà tó ń dẹ́lẹ́sẹ̀ lọ́nà rẹ̀ Olúwa kò ní ọ lọ́wọ́ wọn. ọ̀gá òun ò mú fẹ́ gbé wọlé ṣùgbọ́n àǹtí kan sáré jáde sí i. Mọ́mí Kọ́lá kí lè wá bí ta lójú ebi ìfún yín náà. àbí wọ́n ní lọ́ọ̀yà tí wọ́n bá. I don't know ṣé ẹ̀yin ni sista sọ fún mi pé mo fẹ́ bá ṣẹjọ́. gbèsè dé bẹ́ẹ̀ ni. No tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣe mistake. ṣé òun kò tọ́ ọmọ jọ bẹ́ẹ̀ ni jọ tó lọ́wọ́. ẹ lè pe Ṣàléwá ìyàwó mi ní ìsinsìnyí ẹ lè ní kí n ro tọmọ ṣùgbọ́n gbà tẹ́yìn fojú mi gbolẹ̀ ẹ rò pé ìyàwó mi ni ẹ rò pé ó bímọ fún mi àbí.
ìjọ torí ọlọ́run ọba mo fi bẹ̀ má má tààrọ̀ wà mí ìwà yìí gbogbo ayé mà ló mọ̀ mí ìjọ torí ọlọ́run bẹ́ẹ̀ ni èṣù ló kó sí mi inú èṣù ní ṣàánú mi. mo sọrí o. ìjọ torí ọlọ́run. gbọ́nà ká ló fẹ́ pè. mo fẹ́ pẹni tó rán yín wá bá mi ni pé mi ò lè ṣe ẹjọ́ yìí. Kọ́lá tó o bá ṣe ẹjọ́ yìí firing squad dé firing squad ní o àfi kó pa mí síbí o àfi kó pa mí síbí báyìí àfi kó pa mí kí tó yà wá mi ní fojú sunkún. bí ẹ fi ẹ̀sùn apànìyàn kan gẹ́gẹ́ bí ẹ ṣe ń wo arábìnrin Ṣàléwá yìí kò kí ń ṣe ọ̀daràn nítorí pé a rí ìdánilójú wípé kò sí reason kankan tí ó fẹ́ fi pa arákùnrin olóògbé yìí kò kí ṣe pé bóyá owó kan ló fẹ́ jí gbé tí wọ́n gbé lọ sí ilé ìtura yìí tàbí bóyá wọ́n da iṣẹ́ kan papọ̀ bí ó ra nǹkan kan lọ́wọ́ ara wọn nǹkan tí a rí tí ó ń ṣẹlẹ̀ ni pé olólùfẹ́ ni àwọn méjèèjì wọ́n dẹ̀ lọ gbádùn ara wọn ni tá bá wò bẹ́ẹ̀ ìyẹn ní ọ̀nà kìíní ọ̀nà kejì ni pé ó fi ń yé wa wípé arákùnrin tí ó dolóògbé yìí olólùfẹ́ ẹ̀ ni mi ò wá rí reason tí èèyàn ṣe máa pa olólùfẹ́ ẹ̀ in fact not just olólùfẹ́ àfẹ́sọ́nà ẹ̀. ọ̀rọ̀ tó dáa ni àmọ́ èyí yẹ kẹ́yìn gan ọmọ náà ṣé ọ̀daràn máa kọ́ síwájú orí ni àwa tí à ń ṣe ìwádìí àgọ̀ torí iṣẹ́ wa là ń ṣe kò dẹ̀ sí ọ̀daràn tó máa dọ́dọ̀ wa àkọ́kọ́ láti ṣèwádìí láti ká tó lè mọ ibi tá à ń lọ lórí ẹ̀ so inú wa dẹ̀ dùn púpọ̀ pé èsì ìwádìí ti jáde èsì ìwádìí dẹ̀ ti jẹ́ káwa gan mọ̀ wípé ẹni tó kù yìí kì í ṣe pé bóyá wọ́n poison ẹ̀ àbí òye yín ìyẹn ti ń jẹ́ kí ojú ẹjọ́ yẹn hàn dáadáa. in fact ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ yìí inú mi dùn gidigidi ṣe rí àyẹ̀wò tí ẹ sọ yẹn gangan tọ́mọ wá láti ilé ìwòsàn yẹn ẹ wòrú yẹn sí ẹ ti rí pé kò nǹkan ló pa àwa ti rúru kéèsì báyìí rí tí àwọn èèyàn ṣẹ̀ ṣe ìgbéyàwó tán tí wọ́n náà fẹ́ lọ ṣe ọ́nímù àfẹ́sọ́nà ẹ̀ nítorí kíni so ẹ jọ kí ni nǹkan tí ẹ rò bí a lè ṣe sí ọ̀rọ̀ yìí ní level today. sẹ́rí ń tà lè ṣe gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọwọ́ yín ló wà ẹ náà dìde fúnra yín ẹ lọ bá àwọn mọ̀lẹ́bí ẹni tí ó kú láti lọ pẹ̀tù sí wọn nú kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n gbé ọ̀rọ̀ yẹn kúrò ní ilé ẹjọ́ tọ́rọ̀ bá tilẹ̀ kúrò ní ilé ẹjọ́ kí àwọn àgbékò sí nǹkan kan mọ́ táwọn bá ti gbà àwọn òṣè kéèsì àwọn ọlọ́pàá ò ní ìdí anything pẹ̀lú wọn. ṣẹ́rí inú mi dùn fún ọ̀rọ̀ tẹ́ sọ jáde lẹ́nu yìí ńṣe ló dàbẹ́ ń pẹ́ rí inú mi ṣẹ́rí bí mo ṣe máa bá àwọn ẹbí ẹ̀ sọ̀rọ̀ yẹn ẹ fi yẹn lẹ̀ iṣẹ́ ti tàwa ni màá bá wọn sọ̀rọ̀ tútù tó bá jẹ́ ká compensate wọn pàápàá àrẹ́dì láti ṣe fẹ́ gbọ́ mi ẹ ṣe jẹ́jẹ́ náà kò tí mo pé kò ń ṣe ọ̀daràn báyìí. àyẹ́ní. mo mì pé kò ń ṣe ọ̀daràn. ọ̀daràn sí nígbà tó ti wà ní ọ̀dọ̀ wa ń bì ó dìgbà tó bá kúrò lọ́dọ̀ wa àwọn àmọ̀ pé kì í ṣe ọ̀daràn. anyway whatever tẹ bá pè é ṣeun gan. ẹ ló wá ṣe máa ṣiṣẹ́ ẹ ní nàìjíríà ẹ ṣé o. ó máa sọ fún wa pé yẹn ń sọ ọ̀daràn. ọ̀gá ọlọ́pàá gẹ́gẹ́ bí peter fọ̀rọ̀ sí èmi ti lọ bá àwọn ẹbí olóògbé olórí ẹbí wọn lélẹ̀ òun ni wọ́n wá rán wá pé kí wọ́n wá ṣe aṣojú wọn lọ́dọ̀ yín níbí fèsì. ó dà bẹ́ẹ̀ ìgbà tí ẹ̀yin ẹbí méjèèjì tẹ́ ti jọ fẹnukò tẹ́ ti sọ pé ẹ̀ ṣẹjọ́ ó dẹ̀ sojú agbẹjọ́rò tẹ́ fi sọ àbí. bẹ́ẹ̀ ni àì kò sí tó lè nú ẹ àwa ọlọ́pàá àníìdá àti tó ń wọ awọ́ kókó mọ́ ẹjọ́ nìyẹn ó dẹ̀ ti yé agbẹjọ́rò ohun tẹ́ bá ṣe àbí. of course ká wá bá ṣe máa yọ Ṣàléwá nù túbú tẹ́ gbé sí. kò sí tó lè nú yẹn ẹ lọ sí orí káńtà kẹ́ rí àwọn officers kẹ́ ṣe àwọn ìwé tó yẹ kẹ́ ṣe kẹ́ dá padà sí kí n lè sáyìn. ẹ ṣe gbọ́rọ̀ yẹn náà àyẹ̀lẹ́rú ẹ̀ mọ́ ṣáájúnà síra ṣàbùlẹ́sà. pàgọ́ ti kọ́lé alárinrin àmọ́ ẹ̀pà ò bóró mọ́ ọ̀rọ̀ ti dára ilẹ̀ nílẹ̀ pa o. mọ́tò tó ń bọ̀ ìjọ mọ́tò lọ́yà.
Ṣàléwá ló wà wájú ẹ̀. Kú oríire, kú máa bẹ́ yọ láwọn ọmọdé ṣe já wọlé lọ báyìí bẹ́ẹ̀ ni já wọlé lọ ọmọkọ ẹni ṣòro ilé káwá lọ jẹ ayé gbogbo tàtẹ ìwà yẹn ti kọjá. ẹ dúró bíi tẹ́dé yẹn ẹni ká wọlé àbí kílẹ̀ sọ. já wọlé. ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀ ni mà ṣe rí èmi ti vow pé inú ilé yín yìí mi ò jẹ́wọ́ ọmọ láyé. Kí ló dé? mo ní reason fún un tí ò bá sí ti sista ni ṣe rò bóyá mo tiẹ̀ máa take matter yìí up àtọ̀ ni èmi ò lè take ẹ̀ up ọlá wọn lẹ́jẹ̀ tí mo fi lọ gba Ṣaléwá sílẹ̀ ṣe rí nǹkan tí mo ṣe fún yín yìí èmi ò ṣe nítorí kí n bá padà fẹ́ Ṣaléwá mọ́ mo ṣe nítorí ó jẹ́ ìyá ọmọ mi ni kí wọ́n sọ tuntun fún yín ṣe rí èmi tẹ̀ ń wò yìí. Ọlọ́run á fàlùbáríkà sí. gbẹ́nu orí burúkú lọ sọ́hún gbẹ́nu òsì lọ sẹ́ẹ̀dì kó máa bẹ ọkọ ẹ̀gbọ́n ẹ̀ kó máa bẹ oní tó ṣe olóòdà kí ló dé tó lójú sí pàápàá ọmọ yìí. sọ̀rọ̀ lẹ́sọ lẹ́nu yẹn. báyìí ìtumọ̀ yẹn kí ló tó ń sọ̀rọ̀ sí wọn bẹ́ẹ̀ yẹn. tí bá sọ nǹkan tó ṣòkùnkùn sí gbogbo yín bí tí bá sọ síta ẹ máa kúrò lẹ́yìn wọn ẹ máa tẹ̀lé mi ni. kí náà ṣe téèyàn kan ò ṣe rí. ó dáa mo ti gbọ́ o ìjà ìmọ̀ bí mágùn ṣe dára àǹtí mi. kò sẹ́ni tó mọ bó ṣe dára mi. àmọ́ tó ti lọ kó mágùn ó máa ń rìn kiri bẹ́ẹ̀ tó ti rìn kiri ló ti rí mágùn èmi ó tó ti rí mágùn kò kàn mí. ó yẹ kí n ti kábọ̀ yín lójú ni. ó tó bẹ́ẹ̀ ṣé ẹ̀yin fẹ́ sọ fún mi pé ẹ̀yin kọ́ lẹ ti mágùn sára àǹtí mi. irọ́ ni. mọ́mì ló fi mágùn sára àǹtí mi. nísìnyí tí mo dẹ̀ fi mágùn sí lára ni wípé torí Hassan ṣe rí Hassan yẹn kò hùwà dáadáa pẹ̀lú mi rárá Hassan á máa lé mi kiri á máa fi mí ṣẹlẹ́yà káàkiri èmi ò dín dín ìyá ìyàwó ẹ̀ torí ẹ̀ ni mo ṣe rò pé tí bàbá ló ọmọ yẹn fi ṣẹlẹ́yà mi náà mú ẹran lọ sọ́run ohun tí mo ṣe torí ẹ̀ ṣe mágùn yẹn ni. kí lè Hassan ṣe fún yín ṣé nǹkan tẹ́yìn ṣe fún Hassan ṣódà ẹ mú oyún Hassan ẹ lọ ṣẹ́ ẹ wá ní pé ó lè yín káàkiri bí tí kò fi lè yín káàkiri tẹ́lẹ̀ bá pọ́pọ́kùnrin yóò bímọ rí ṣé kò tó láti máa lè yín káàkiri ẹ dáhùn. ṣé ìbá ìjọ ló ṣẹ́yún ni ṣé wẹ́n ìgbà tí mo mú ẹ lọ́wọ́ òṣèlú. ṣé tẹ́yìn bá jẹ́ ìyá òṣìṣẹ́ yẹ kémi sọ pé mi ò ṣe ṣe bí ẹ̀ tí mi gọ̀gọ̀ ni mo ṣe tẹ̀lé yín lẹ́rìn. àní ọ̀hún ìyá mi ṣe yà ni. ẹ ṣe ẹwẹ ṣé màá ṣe máa sọ gbọ́. lẹ́yìn sọ bẹ́ẹ̀ yín ẹ wá ló lẹ́yìn kiri kò sí lẹ́yìn kiri náà kò sí lẹ́yìn kiri. Ṣaléwá ẹ má ṣe sùúrù ni ìyá yín náà ni ìyá yín ẹ ní ìyá mi bò mí. àwa tí ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ti máa ń sọ náà pé bá mi wo nǹkan mi kò kí dàbí síyàn oní nǹkan bá wà bẹ́ẹ̀ fúnra rẹ̀ báwa ṣe wà yìí àwa máa kúrò nínú ilé àbá ìyá yìí gbé mọ́ ìkà níyà yìí tó bá gbé wọn ló bí wa tó pé wọn ló dèjẹ́ sí wa lórí ṣé ó máa ṣe nǹkan tó ṣe fún wa yìí ó burú ni tó yẹ lọ́lọ́run kan ṣe yọ̀ǹda ọmọ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ tẹ́yẹ bá ilẹ̀ bí wa ṣé ilé ìbáyé tiwa jẹ́ báyìí ṣé ilé ìbàjẹ́ point of correction wọn ọ̀rá yẹn tèmi bàjẹ́ tí ẹ̀rá yẹn tèmi bàjẹ́ èmi tí mo ti kọ́ dayọ̀ ọ̀pìnà ṣé rí èmi ti padà lọ bẹ àdùkẹ́tẹ́ bá mi lé o. lọ sọ́dọ̀ yẹ ẹ tẹ́ máa lọ yanjú gbogbo nǹkan tó rùn lẹ̀ ṣe ti gbọ́. mọ́mì bẹ́ẹ̀ ṣe ń fẹ́ náà ló máa rí lágbọ̀rọ̀ lọ ní dàgbà yá ṣe rí ẹ̀yin àgbà náà lẹ́ bá ń sọ pé kọ̀rọ̀ láyé ti máa ń sun wọn káwọn ayé tó rí níta ṣe rí ọ̀rọ̀ tí mọ́mì mi yẹn mi ní fẹ́ kẹjẹ́ ká tí ì lọ bá wọn sìn tó bá tásìkò tí wọ́n máa mọ̀ pé a ti parí ìjà wọ́n máa mọ̀ but kíkà lọ bá wọn sìn yẹn má ẹ jọ. ó káre ọmọ àgbà ó ti dà ayé ìjọ́hun la máa ń sọ pé iwájú làṣẹ wa nísìnyí ó ti ń wà lẹ́yìn bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kó rí náà òun náà la máa bá yín ṣe èmi ń jáde lọ. kẹ máa pẹ máa máa fẹ́ sọ pé mo dúró lẹ́yìn kẹ́ tó dé. continuity tí wàá rè o lọ́wọ́ báyìí Àdùkẹ́ ti lóyún. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ foríjì ìyá yín. ẹ wo mọ́mì Fọlákẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kò sọ̀rọ̀ níbẹ̀ àwa máa kúrò nínú ilé àbá màmá yìí gbé mọ́. àwí tán ọmọ máa pè ọ́ ọmọ sánsán bí iye owó ọmọ sánsán bí iye owó mo ṣáà ti san báyìí àbí yóò san ení èjì ẹ̀ta ẹ̀rin ló fẹ́ ẹ ti jẹ́ nsán lé ayé yìí. àwa ń lọ àṣemọ́ à ń lọ àyè. kárígò. ó ṣì wà lójú ọ̀pọ̀ òòsàn lọ́bì kankan ìwọ ọmọ sánsán. ẹ jẹ́ gbẹ́gbẹ́gbẹ́nu lọ ọmọ sánsán bí owó bá ó bọ́ fún ipò ó yẹ kó pa yín ni ṣọ́ọ̀lẹ̀ ni ọ̀rọ̀ lẹ́sọ̀ ó yẹ kó pa yín ni.
wọ́n lọ́hùn kí wọ́n béèrè mi pẹ̀lú gbogbo wàhálà mi yìí tí n bá ti fi wọ́n sílẹ̀ kẹ́ tó ń lọlé ọkọ máa lọlé ọkọ jẹ́jẹ́. o lè yorí ọlá ọmọ lè jẹ́ àdánwò fún o ẹni wá yorí ọmọdé lè ṣaláì lówó oríṣà tìlẹ́yìn fún wa kò gbé wa débi rè láyé o adásí ní ìlọrun ẹ̀dá ń bẹ láyé o ẹni ò lè gbé bù tí ń bá ṣe ọwọ́ ọlọ́run òṣòwò lọ́lọ́run bẹ́ẹ̀ ni ohun tó jowó lọ́run bẹ́ẹ̀ owó kọ́ ní ìdáhùn sí ohun gbogbo ohun tówó lè tún ṣe ó pọ̀ jaburata ṣùgbọ́n ohun tówó lè bàjẹ́ àìmọye ni ayé owó ọ̀tọ̀ ayé ìwà ọ̀tọ̀ ayé ìfẹ́ dá dúró gédégbé ayé gbọ̀ngbọ̀n ayé gbọ̀ngbọ̀n o adásí ní ìlọrun ẹ̀dá ń bẹ láyé ẹni ò lè gbé bù tí ń bá ṣe ọwọ́ ọlọ́run òṣòwò dọ́là ṣe é ráyé o ṣe é ráyé lókè adásí.